Naam, bismillahir rahmanir rahim. Clarification lórí al-munaqasha èyí tí ó wáyé ní yawmi sabt. So insha Allah ta'ala. So clarification lórí bó ṣe fẹ́ lọ. So àkọ́kọ́ náà ni pé moderator ni wá látọ̀dọ̀ Akhumi Yelma. So kò sí ní wá látọ̀dọ̀ tèmi náà. So àti ta láti gbé wá ẹni tó sì ṣe PhD holder ni. So tó yà sí pé ó ní tó yà pé lugha al-arabiyya lecturer university kódà a lè lu Hausa. So ìní lo mídíà yín ẹni lo mídíà tèmi mídíà tábà lò kò yóò já sí pé neutral. So kò sẹ́ni kankan tí ó sọ pé tí ó claim rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta ń bẹ òun náà ni pé nípa mawdu'un torí mo ní kí afa mú mawdu'un afa lè mú mawdu'un tó já sí pé a ò gbà ẹni tó fẹ́ kọ́yà ní ó fẹ́ kọ́yà ń kéwú ó fẹ́ kí ọmọ bí yẹn ṣe mọ́ olówó mú mawdu'un báyìí ó lè rí bí náírà tán báyìí èmi kò lè rí bí náírà tán. So mawdu'un ò bọ́ sí o tó bá fẹ́ mọ̀ pé ó bọ́ sí àbí kò bọ́ sí lọ ka ní tán pè ní al-uslubul hakim tó dáwọ́ fún ní balagha tó bá ti rí ká tó bá understand rẹ̀ ó rí pé mawdu'un ò lọ fún ojú ọ̀nà mímọ̀. ìyìnbá ní kí mawdu'un kó wá lórí tó yẹ kó fẹ́ kọ́ mi kí ó tó tọ́ kó wá lórí àwọn àhàdíìsì tí bàbá Mudu Markazi kẹ́sẹ̀ kí ni tí wọ́n dọ̀ àfà ẹgbà yẹn láti bẹ̀pẹ́ àfà yìí tó kí mo rí pé àfà ti sá fún hadith gbá ní kàdíìsì kẹ̀kẹ́ ní bàtí sọ pé àfà sọ pé ó ní hatta idha kana hunaka hadithun so da'ifun aw sahihun yóò sọ bó ṣe jẹ́ da'ifu èmi ó sọ bó ṣe jẹ́ da'ifu wọ́n sọ bó ṣe jẹ́ sahihu mo gbá fàfẹ́ sá kúrò mẹ́. ẹlẹ́ẹ̀kejì pẹ́fà yẹn bó ṣe ń put mi input mi ní input pé ọmọ tí ó mọ̀ wá ara rẹ̀ pé ọ̀rọ̀ gbéraga ọ̀rọ̀ tó ju ẹnu rẹ̀ lọ ó wà ní ẹnu rẹ̀ kò ní ìdímọ̀ sọ léwu fún mi ó dìgbà ó di John munaqasha kó tó máa talọmọ kéwù tàlàfà. So ó dìgbà èyí ń di ọ̀rọ̀ munaqasha ó di John munaqasha àti pé mo rí tábà ń sọ pé ìmìyàtọ̀ láàrin al-munaqasha àti al-munazara. Sorry, Yelma ojú kan ní fi rí náà ojú kan ní fi rí náà kò mọ̀ yàtọ̀ láàrin al-madlulul lughawi àti al-madlulul istilahi. Mo challenge Yelma kó mú tírà tó bá sọ wípé al-munaqasha dandan ni kó ní mawdu'un munazara ni máa ní kíni so munazara ni máa ní mawdu'un tó gbé lázim tó gbé tá máa ń pè ní munaqasha ni pé sọ tiẹ̀ kí mi náà sọ tèmi sọ tiẹ̀ kí mi náà sọ tèmi ẹnìkan kan náà méjì kò ní máa wá pé talent tí ó jura wọn lọ. So munazara ni pé máa mú ẹ̀rí mi wá wọn náà mú ẹ̀rí rẹ wá láti bára yìí tiẹ̀ jẹ́ so yìí tán pé bẹ́ẹ̀ nù. Àmọ́ tó bá já sí pé munazara mo sọ pé al-munaqasha mo sọ pé munaqasha tún la mawdu'un ó ní dandan ni kó jẹ́ mawdu'un àbí tó bá já sí pé bá wà bẹ́ẹ̀ ní lugha al-arabiyya mo challenge rẹ send rẹ post rẹ sórí page rẹ bí tó bá ti ká. So no be afa yen wọnú lugha ó rí pé yin tó wọnú lárúbáwá rẹ̀ wọ́n ló ń wọnú lárúbáwá mi tó já sí pé tó bá gbé lárúbáwá mi sẹ́gbẹ̀ lárúbáwá rẹ̀ pẹ̀lú àwọn uslubu tí mo fi ń sọ̀rọ̀ àti bí tí ó rí pé uslubu àdàbí yìí mo fi ń bọ́ sọ̀rọ̀ uslubu àdàbí mo fi ń bọ́ sọ̀rọ̀ tó bá wo uslubu tiẹ̀ ó rí pé uslubu kò fi bẹ́ẹ̀ kò wà makin. So ẹlẹ́kejì ni pé ó tún jẹ gínáwó àwọn àkọ́tọ̀wò kan bẹ tó yá sí pé bí yàn bá jẹ́ máa ń fojú fò gbà mí tó yẹ kó wà marfu nígbẹ̀yìn tó lọ fún ní mansub èyí kò ṣe mushkila. Èyí tó burú ni wípé bí àwọn lábò ò ṣe kí ń lò kó lò bẹ́ẹ̀ bí hadhihi thalathatu nuqat yẹ kò sí yaláyà sọkúsọ tó tó hadhihi thalathatu nuqat ó tún wá fẹ́ bá a jẹ́ ó tún wá kọ́ sójú screen rẹ pé athalathatu nuqat tó bá yẹ pé ẹnu ló bá gbé ọ kíkọ tó kọ́ nǹkan kíkọ tó wá kọ́ nǹkan ní àìtìbárù ẹni agbára jù. Màtẹ́mi fẹ́ lo àádádù mi láwọ́ bá mi mo ní
ana ahlif lakum bil muharrijati thalath tàlẹ́ tó gbọ́n lọ́gà ni mi àti báyẹn kò ní di ó dìgbà mo fẹ́ jó kọjọ́ yẹn dé ìfẹ́ mọ́ sẹ́nu ìfẹ́ mọ́ sọ́nà pé mo ń sẹ́nu ni jẹ́ ọjọ́ yẹn dé gẹ́gẹ́ bí ọjọ́ òun bá wá dé mo wá fẹ́ kó kọ́ mi kéwú bí tó ti mọ̀ yí pé kò sí pé bóyá wọ́n ránṣẹ́ ni wọ́n rán síta àbí kankan so tó bá já sí pé mímọ̀ ni àmàmà bá ọmọ yìí mọ̀ọ́dún yẹn tí a fa gbé wa yẹn ìpè má sọ pé mùdírù sọ nǹkan báyìí ìntà rí tírẹ́sìsì fún mọ́ sọ kó lè jẹ́ kó lè mo sọ pé kó lọ ká dápẹ́ ní al-uslub al-hakim lọ́dọ̀ àwọn fún balaga tó bá ti ká tó bá ti yí ọkọ̀ padà wá mọ̀ọ́dún wọn lè lò ìntà mọ̀ bàbá mọ̀ọ́dún máa kàrí sí pé wọ́n ní ìbẹ̀rù sọ Bukhari o ìbẹ̀rù sọ Muslim o ìbẹ̀rù àwọn kútùbù tẹ́ sọ pé onífin dájú yẹ o àwọn àhàdíthù dọ̀ọ̀yìnfà èmi wà sọ fún pé àwọn àhàdíthù dọ̀ọ̀yìnfù àwọn àhàdíthù pọ́nmẹ́ tó wà tó yá sí pé dọ́ọ̀ fún wọn ní agbára dọ́ọ̀ fún àbí dọ́ọ̀ fún wọn ní agbára má dẹ̀ dọ́ọ̀ àfà rẹ̀ fún ọ sanadan wa matinan òun ni ọlọ́mọ gbéra dì fún gbogbo pé mo dúró sọ pé nìkan ṣe kíni yẹn àwọn yẹn ń pè mí lóríṣiríṣi fún àwọn ọmọdún àti yẹn àwọn ń pè mí lóríṣiríṣi fún ọmọdún wọ̀nyí sọ eléyìí pè mí tó padà di pé ń padà fún bàbá mo dúró lórúkọ tó ṣe kíni orúkọ tí ò dáa. mo lérò pé gbogbo wa láti wo fídíò kékeré ráńpẹ́ kan bíi ìṣẹ́jú 6 tí a ṣe pẹ̀lú èdè Lárúbáwá Mujahid tí a ṣe pẹ̀lú èdè Lárúbáwá láti fi dá èsì fún ọmọ aláìmọ̀kan so ọmọdé tó jáde láìpẹ́ yìí nínú àwọn ọmọlẹ́yìn Habibu so tó fẹ́ máa ṣe bí pé bóyá òun gbéná sórí alhamdulillah a máa ń sọ àsìníyé sọ àwọn ò sọ pé a kó gbogbo ìmọ̀jọ́ o àmọ́ wallahi kìí ṣe bí kẹ́nìkan tó yá sí pé ó tó sẹ́yìn Habibu kó wá lóun ó kọ́ àwọn alágara níbi ọ̀rọ̀ ìmọ̀ nípa ohun tó yá sí pé Habibu ń fọ́nká wallahi kìí ṣe bí irú yẹn gbogbo alásìmọ́pọ̀ máa yìí lọ ju ọwọ́ dìbẹ́tì gẹ́gẹ́ bí gbogbo wa ti ń tẹ̀lé ìjomitoro ọ̀rọ̀ náà so a sì ní máa bọ̀ wá ẹmọ̀ tá a bá tí ó bá já sí wípé kò bá sẹ́nì kankan tó jáde tó dá èsì padà fọ́nmà yìí pẹ̀lú pé ọyá so ọwọ́ dìbẹ́tì tó lójú nípa àwọn nǹkan tá a yapa ẹnu lé lórí pẹ̀lú Habibu yẹn ọyá máa bọ̀ wá so ẹ mọ̀ pé àìfèsì fún àwọn mọ́rkàzì wọ́n sọ di ẹ̀rí tó tóbi jù fún wa láti máa fi sọ wípé wọ́n sá ní ẹ̀mọ̀rọ̀ àwọn damage control tí wọ́n máa ń ṣe tó yẹ báyìí alhamdulillah ọmọ ilé yìí wallahi ó kéré nú àwọn ẹni tí àìsàn bẹ lára wọn lẹ́yìn Habibu tó yá sí pé àwòsàn so aláwọn ẹni tí wọ́n gbáwájú rẹ̀ wọ́n máa ìntẹ̀mẹ́ntì wọ́n jẹ yó tó fi ló fẹ́ dìfẹ́ndì Habibu Habibu ò ṣe dìfẹ́ndì àmọ́ àwa gbọ́wọ́ dìbẹ́tì náà rèé so níbi fídíò kan síwájú kí ọmọ náà tó ṣe lánàá yìí Oye Mujahid oye báyìí so ọmọ náà ó ń sọ ń bẹ̀ pé òun fún wa ní òun fẹ́ mú májẹ̀mú 3 kalẹ̀ oye òun fẹ́ mú àwọn principle àbí conditions 3 kalẹ̀ tí ó mọ guide debate ọ̀hún tó ń tó já sí pé àwọn condition 3 tó mú kalẹ̀ yẹn kìí ṣe condition carry that combo so kìí ṣe condition debate lọ́dọ̀ àwọn àfọ́ ní mímọ̀ pàápàá jùlọ àwọn àfá Salafi àwọn àfá Ahlus Sunnah oye so tó ń ti bẹ́ẹ̀ náà aláàgbà condition rẹ̀ wọlé nítorí kó mọ̀ bà sáà ní àkọ́kọ́ condition rẹ̀ ó náà gbọ́dọ̀ sọ Lárúbáwá eléyìn ló rọrùn jù ó bá àfẹ́ sọ Lárúbáwá látò ní títí di tálkìyàmù fi dé so nínú tó rọrùn jù ní walhamdulillah dẹ́nẹ́ lẹ́ẹ̀kejì ó ní àgbé dìbẹ́tì mi dìde lẹ́yìn dìbẹ́tì pé kò sí mọ́ọ̀dù ìyẹn náà so aláàgbá nítorí kó mọ́ bà sá ó yé báyìí àmọ́ yí ń da ọlẹ́kọ̀ọ́ tó nígbàgbé láyé rẹ̀ aláàgbá torí kó mọ́ bà sá so condition ẹlẹ́ẹ̀kẹta ó ní kétì ẹ̀ ló sọ níbi ẹlẹ́ẹ̀kẹta tó wí ó ní tábáwá wí ní dìbẹ́tì ọ̀hún ipe ẹsẹ̀kẹsẹ̀ ń bẹ̀ náà lòun ó mọ̀ sọ ipe Habibu aláìmọ̀kan ni aláàgbọ́ so ìgbà tí mo wá fèsì fún mo wá ní kó mú déètì dìtú pé òun ni ó bẹ̀rẹ̀
ọ̀rọ̀ nípa debate kò ṣe debate mo wá ní kó mú déètì kó mọ́jọ́ so ó wá ti padà sí mi pé òun fún mi ní 12 hours láti fi mú déètì ipe tí mi ò bá mú déètì láàrin 12 hours ipe òun ò mú fúnra rẹ̀ ok so do ó kéré náà fún ẹni tí ó já sí pé ó máa control mi àmọ́ mi ò fẹ́ kọ́ mọ̀ yẹn sá ìfẹ́ kó họ ìta àwọn tí wọ́n gba wájú rẹ̀ tí wọ́n họ fún ìfẹ́ kí wọ́n họ fún mo wá jáde mo wá ṣe kéde mo wá mú date mo wá mú ọjọ́ sátidé tí ń bọ̀ mo dẹ̀ mú 8:30 lẹ́yìn ìṣá nìyẹn mọ̀ tó mọ̀ yóò ṣe ni níbi fídíò yìí tẹ́ rí tí a fèsì fún láàárọ̀ yìí mọ̀ tó dánwò ní tí mo kàn fẹ́ tú fún yín nù mọ̀ tó dánwò ní nǹkan lẹ́nu ń bẹ̀ lẹ́yìn ìgbà náà ń wá ń sọ yìí pé òun tún wá nǹkan méjì látọ̀dọ̀ mi nǹkan méjì yẹn dẹ̀ rí so májẹ̀mú lágbèsí so tá a bá mú méjì yìí kún mẹ́ta tó wà nínú fídíò tà kọ́kọ́ tẹ́lẹ̀ yóò jẹ́ májẹ̀mú 5 tóun nìkan ti kú kalẹ̀ ó yé báyìí so méjì tó sọ pé òun ń béèrè fún níbi fídíò eléyìí tẹ́ rí tá a fèsì fún láàárọ̀ yìí ni pé ó ní so gbogbo ń tàbá sọ àní sọ pé àfa alágbájá sọ àfa alágbájá wí àfa alágbájá wí ó yé so ipe bẹ́ẹ̀ dẹ̀ ni àní sọ pé àfa alágbájá ó pe hadithu yìí ní sahih ó pe hadithu yìí ní dọ̀if àní sọ bẹ́ẹ̀ ẹ máa nínú ẹ̀sìn wa ẹ̀rì pọ́mọ eléyìí ò serious so topic n ta fẹ́ debate lé lórí ṣá fẹ́ debate lórí pé hadithu kan jẹ́ dọ̀if àbújẹ́ sahih so ṣé eléyìí ni mawdu' eléyìí kọ́ ni mawdu' so ẹni tá àti bẹ̀rẹ̀ sí debate ọmọ yìí ẹ wo bí ṣe ń sá káàkiri wáyé bó wàá di tí debate wa bẹ̀rẹ̀ ẹ máa nínú ẹ̀sìn wa so ó wá níwájú ẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun ni pé gbogbo nǹkan tábà sọ ipe gbogbo nǹkan tábà mọ́ à ní wọnú tíra ipe a máa ṣe sardu rẹ̀ láti kéde min zahril qalb ó yé báyìí so wo ète yìí mo mọ̀ pé àwọn kan ni wọ́n tún dá fún ó yé ète yìí mo mọ̀ pé àwọn kan ni wọ́n tún dá fún wa insha Allahul azim pẹ̀lú àṣẹ Allah subhanahu wa ta'ala ń gbìyànjú so lórí tọ́pìkì tá gbé kalẹ̀ oye táwọn kan nù yín tí lọ ń kọ fláyà lé lórí oye ìwà ní mú tírà dání fún ẹ so ń gbà wọlé so wá gbọ́ o ìta fẹ́ tírìtì kìí sọ̀rọ̀ nípa pé ṣáàdìsì kan jẹ́ dọ̀wọ́ ìfà bó jẹ́ sahih so padà sínú ìta ṣe kí ni ìta jù sí ẹ ṣe bó lórí mẹ́fà ni wàláhì ò tó bẹ́ẹ̀ gbogbo bó ṣe ń sá káàkiri tó ń sá káàkiri tó ń sá káàkiri yìí mo kàn wọ̀ ní pé ọmọ yìí ò mọ nǹkan kan wàláhì ò dá nǹkan mọ̀ oye èyí mọ̀ pé àwọn nǹkan ni wọ́n máa sọ pé kó máa sọ àwọn nǹkan yìí láti yá sí pé kó fẹ́ yọrí kó fẹ́ mórí bọ́ kó ń bi dìbẹ́tì yìí so wá rí májẹ̀mú méjì tó tún wá kó kalẹ̀ yìí so oye so mo gbẹ ọ̀kan nú ẹ̀ ìgbẹ̀yẹn but alákọ̀ọ́kọ́ tó mú wá ń bi méjì yìí àti ẹ̀wulẹ̀ ní tọ́pìkì lórí ẹ̀ tẹ́lẹ̀ ní tọ́pìkì lórí tashihul hadith am tad'ifu ní tọ́pìkì lórí yẹn so o ti mọ tọ́pìkì ta fẹ́ tírìtì padà síbẹ̀ lọ́mọ wá fídíò Habibu ẹwà rẹ̀ sùn àìtọ́wọ̀ ẹ̀ ṣàwá ṣe di ẹjà dé eléyìí ò rẹ̀ dìjà dé mo sì sọ pé mo ti mú moderator látọ̀dọ̀ mi òun náà ni ọmọ ìyá wa Sheikh Suleiman Aláṣẹ so tí wọ́n ní Al-Abrar Dawa Forum kálọ̀bẹ̀ dàbá ní ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀ fún oye so àwọn ni moderator látọ̀dọ̀ mi mú moderator látọ̀dọ̀ rẹ̀ so oye so inshallah lazim àwà pẹ̀lú ẹ̀ tọ́yìí